ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó tí ń ṣojú ẹkùn Ìfàkọ̀jàyè àkọ́kọ́ ìyẹn Honorable Fáfúnmi Olúdáyọ̀ Sàká ṣe ètò ọkọ̀ akérò gígùn fún àwọn akẹ́kọ̀ọ́ láti máa gbé wọn lọ sí ilé ẹ̀kọ́ àti láti máa gbé wọn bọ̀ lásìkò tí wọ́n bá jáde. Ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Elijah Adégòkè tó wà níbẹ̀ ṣe fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ní ojú náà láti mú ìrọ̀rùn dé bá àwọn akẹ́kọ̀ọ́, ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó tí ń ṣojú ẹkùn Ìfàkọ̀jàyè kìíní Honorable Fáfúnmi Olúdáyọ̀ ṣe ètò ìrànwọ́ ọkọ̀ akérò ńlá fún àwọn akẹ́kọ̀ọ́ ní ẹkùn Ìfàkọ̀jàyè tí ó máa gbé àwọn akẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ lọ sí iléèwé àti padà sílé lẹ́yìn tí wọ́n parí ìkẹ́kọ̀ọ́ wọn. Tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò síbi àjọyọ̀ ńlá ọ̀hún níbi tí Honorable Fáfúnmi wa ọkọ̀ náà fi gbé àwọn akẹ́kọ̀ọ́ tí ó sì bọ́lẹ̀ wá bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó sọ wípé ó jẹ́ ohun ńlá fún òun bóun ṣe ṣe ètò ìrànwọ́ ọkọ̀ akérò ọ̀hún nítorí òun náà ti jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìgbà kan rí tí òun sì mọ ohun tí ojú àwọn akẹ́kọ̀ọ́ máa ń rí. Pẹ̀lú kò ṣàìtún mẹ́nuba ètò ìkọ́ṣẹ́ọwọ́ àti kọ̀ǹpútà fún àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn tí wọ́n bá darí dé láti yàrá kàwé wọn. Ẹ gbọ́ bí ó ṣe sọ. A tún gbìyànjú bí agbára bá ṣe ń wà láti tún ran àwọn ọmọ iléèwé lọ́wọ́. Lágbára Ọlọ́run, àwọn ètò téèyàn lè ṣe tó lè mú ilé ayé dẹrùn fún àwọn ọmọ iléèwé à ń ṣe lọ́wọ́. Tẹ́ bá wo gbàgede ibi tí a fi ń ṣe constituency office, ẹ rí àwọn tó ń kọ́ṣẹ́ tailor, àwọn tó ń kọ́ṣẹ́ ṣojúlóge, àwọn tó ń kọ́ṣẹ́ kọ̀ǹpútà, ẹ̀rọ kí ni wọ́n máa ń pè, ẹ̀rọ ayárabíàṣá tó ń kọ́ lọ́fẹ̀ẹ́. Gbogbo àwọn yìí ìkàkà kí àwọn ọmọ kéékèèké yìí tó bá jáde school kán máa ṣeré kiri, wọ́n máa ń wá síbẹ̀ láti wá kọ́ṣẹ́ yẹn títí di ìrọ̀lẹ́. Àwọn ọmọ primary school àtàwọn ọmọ secondary school náà wọ́n ní àǹfààní àti kọ́ iṣẹ́ yìí. Bákan náà, àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún fi ìdùnnú hàn lóríṣiríṣi nígbà tí wọ́n bá akọ̀ròyìn tẹlifíṣàn Orísun sọ̀rọ̀. Wọ́n fi ìdùnnú hàn lórí ohun tí Honorable Fáfúnmi ṣe fún wọn. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. Ọlọ́run tún máa pèsè fún wọn láti tún ṣe èmi fún wa. Bọ̀ ní ìsìn ọtí bá wa ṣe school bus tuntun. Ṣé inú wa dùn láti Ọlọ́run máa pèsè fún wọn. Wọ́n tó máa ń fẹ́ báyìí náà máa ṣe fún wọn. Tẹ́lẹ̀ mo máa fẹsẹ̀ rìn láti school wa títí dé Ṣàgà kí tó lọ wọ mọ́tò, but nísìnyí Honorable Dáyọ̀ Sàká Fáfúnmi ó ti ṣe free school bus fún wa, òun làwọn ọ̀sìn. Lákòótán, ó wá ń gba àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ràn láti gbájúmọ́ ẹ̀kọ́ wọn nítorí ẹ̀kọ́ ló ń sọni di ẹni nílá, ẹ̀kọ́ ló ń gbé dépò àtàtà láwùjọ. Gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ aṣòfin tó ń gbọ́ ti ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Èkó, Elijah Adégòkè ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun.